wasallam lẹ́ẹ̀mẹ́ta. sallallahu alayhi wa sallam. ẹni tí òwe ọkà bá ma o. sallallahu alayhi wa sallam. wí kẹta dáadáa. sallallahu alayhi wa sallam. a kí Ọlọ́run. Allahu akbar. oore tí Ọlọ́run ṣe fún wa lọ́dún yìí. alhamdulillah. oore yẹn pọ̀ ju kí ajidikiro ńlá ẹ̀ máa bọ̀ wájú báyìí. oore yẹn pọ̀ ju kí Ọlọ́run má tún ṣe ìkẹ́ yìí lọ. alhamdulillah rabbil alamin. ìkẹ́ Ọlọ́run lèyí tí ń sọ̀kalẹ̀. mo wá fẹ́ kí gbogbo àwa jàmá ká bùn wá ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré. torí tí ẹlòmíín ti torí ẹ̀ wá lọ́dọọdún. àwọn tí wọ́n wá láti Ọ̀yọ́, àwọn tí wọ́n wá láti Òṣogbo, àwọn tí wọ́n wá láti Kútọ́nù, gbogbo yín ni mi ò tí ì ráyè àtẹ́ǹdì sí. gbogbo ibi tó ní kálukú yín wà tẹ́wà Ọlọ́run bá wa dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan. àmín. gbogbo wa láàsì mú oore délé. àmín ya Allah. àmọ́ síwájú kí á tó ṣàdúà, ẹni tí bá ń rojọ́ lásìkò tá a fẹ́ ṣàdúà yìí, òun ló wù ú kó fọwọ́ rẹ̀ sí rẹ̀. ẹ jẹ́ ń sáré ro ẹjọ́ méjì kan. mo máa yí pé gbogbo àwọn bàbá pátá àdìkìrò ẹ bá ń wá bí kan fún wọn bẹ́ẹ̀. ẹ rà kùn tòlítọ́lẹ̀ ẹ bá ń wáyè fún wọn bẹ́ẹ̀. bá ń wáyè kan fún wọn bí tẹ aṣíwájú mi tẹ́yìn ti dìde yẹn kó jòkó ń bẹ̀. gbogbo àwọn àgbàlagbà ni ó foríjì mi nípa kíkí. òjò yìí máa mọ́wọ́ dúró nísìnyí pẹ̀lú ògùn Ọlọ́run. fọkànbalẹ̀. ní àṣẹ àwọn àgbàlagbà. mo kí baba wa Sheikh Adam. radiyallahu ta'ala an. bisimilahi kul huwa Allah. bismillahir rahmanir rahim. qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. mo kí baba wa àgbà lágbàjì. baba wa Kamaluddin. bisimilahi kul huwa Allah. bismillahir rahmanir rahim. qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. gbogbo àwọn khalifa wọn bẹ̀rẹ̀ látòrí babalágége tòní. Adamallahu hayatahu. Maulana Sheikh Muhammad Habibullahi Adam Abdallah Al-Alori. adamallahu hayatahu. bisimilahi li ilafi. bismillahir rahmanir rahim. إيلاف قريش إيلاف رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. gbogbo àwọn àfáà ẹ fi oríjì mi. bàbá wa Kílápá mo kí yín o. أدام الله حياته. ó wù mí kẹ́ ẹ sọ̀rọ̀ bí kẹ́ ẹ tó lọ àmọ́ bí ojú ọjọ́ ti rí. mo kí gbogbo àwọn àlùfáà níbi sáfù tí mo tú bọ́ nì látọ̀rọ̀ bàbá wa Kílápá. أدام الله صعوده. mo máa gbé ẹ gbà mí bẹ́ẹ̀ ẹ̀yin náà máa pé mi ẹ ṣe yàn bẹ́ẹ̀. bàbá wa àgbà láti Kúntù láti Ìlọrin wọn ò sọ fún mi pé àwọn ń bọ̀ ni wọ́n kàn sí wa bí lẹ́ni ẹnu àwọn àgbàlagbà láti Ìlọrin ẹ fi bẹ́ẹ̀ lọ fún wa. mo á gbé kíkí bàbá wa Al-Guniyawi bàbá wa àgbà láti Kòròdú kárí gbogbo àwọn àlùfáà tí wọ́n mẹ́mẹ́ dákun ẹ foríjì mi nítorí tọ́lọ́hún. وهلا وسهلا. bàbá Sheikh Afẹ́nifẹ́re أدام الله Mọ̀lánà Sheikh حياته. Lukman حفظه الله. ẹni ó dókọ̀ Ọlọ́run mà tẹ̀sùbá lẹ́rí tí ń bọ̀ òun. أدام الله ẹ dákun ẹ حياته. bá ń wáàyè fún wọn bẹ́ẹ̀. lásìkò gbàtà fẹ́ ṣàdúrà làwọn náà wọlé dé. mo kí Mọ̀lánà Al-Arifu Billah. أدام الله حياته. mo kí alfa wa Yakuba. mo kí alfa wa Alikọ́. gbogbo àwa al-ulama al-imam tí a tẹ̀lé bàbá wa Mukhtar wọlé gbogbo wa ni mo kí o. mo kí àwọn ọmọ ìyá mi Sheikh Abdulgani Atata Sheikh Abdulhamid Bidmasi bàbá àgbà láti Jẹ̀bú Sheikh Mohideen gbogbo àwọn àgbàlagbà ẹ dákun torí tọ́lọ́hún ẹ foríjì mí. látọ̀dọ̀ Sheikh Abdulmumini mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà ẹ dákun ẹ foríjì mí torí tọ́lọ́hún. mo kí Alhaji wa Arnold bàbá àdínì lọ́dọ̀ Maulana Amirul Jaysh àti gbogbo àwọn tí wọ́n jọ wá. ní tí mo fẹ́ ṣe ká tó ṣàdúrà yìí mi gbọ́dọ̀ má ṣe torí a gbọ́dọ̀ má yọ òróǹro kúrò lára ẹran torí tọ́lọ́hún. alfa wa Abdulhakeem Dambaruba
ọlọ́wọ́n sàlékún dáadáa fún yín kárí gbogbo ẹ̀yin jama lọ́kùnrin gbogbo ẹ̀yin yá wa lóbìnrin ẹ̀yin alásàlátù wa ní nasfat gbogbo ẹ̀yin yá wa alhaja wa bayura ìyá wa ọpẹ́yẹmí zinatul islam láti lẹ́kì ìyá wa widad kárí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ mẹ́mbẹ́ ìyá wa safej akínbámi alhaja wa muhammad taofik kárí gbogbo ẹ̀yin jama lọ́kùnrin àti lóbìnrin. Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Mo kí Honorable Abdulrasheed Alex Bankole, Sheikh Ahmad Mukhtar nínú àwọn tá a fi ń mí kí ló ṣe. Ní wọ́n jókòó yẹn àti aláàjì wa Amiroko nínú àwọn tẹ́ bá wa bẹ̀ lọ́hùn fún mọ́sálásí tí a fẹ́ gbé sí oko ọba yìí Alex nìkan lè dá kọ́ ẹni ó jókòó lẹ́yìn wàláhi lazim pílánì tá a gbé kíní wọ́ síta báyìí Alex nìkan aláàjì Abdulrasheed Alex Bankole wàláhì àwọn nìkan lè dákọ ẹni tí sì máa ṣe ni níjọ́ tí a ṣí mosque wa ní tẹ́lẹ̀ ní 2020 owó tẹ́nì kọ̀ọ̀kan bá fún wa pé ká fi kọ́ mọ́ṣáláṣí donation wọn tó bá wúwo èmi a máa fi sọ àyè kan ló kọ nínú mọ́ṣáláṣí yẹn háàkì tí a fi ṣe ẹnu ọ̀nà mọ́ṣáláṣí owó alhaji wa Alex ni bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan ẹni ó ní owó tais ẹni ó ṣe ilé àlùwàlá ní 2020 tá a pé ọdún mẹ́wàá àwa kì í sì ṣe aláwọ̀ ọdún gbogbogbà gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo yẹn yóò dùn mí fún yín pé ńgbà tá a bá fẹ́ ṣàdúrà ẹ má jẹ́ orí Ọlọ́run ọba ọmọ yín lọ́wọ́ o ẹ jẹ́ àròjọ àwọn olóore Alhaji wa Alex Kẹ́hìndé Bankole Ọlọ́run ní jẹ́ máa padà sí aburú láéláé. Àmín àmín. Albari níbi táriwo tí ń wá ń bẹ̀ yẹn àwọn táriwo wá ń bẹ̀ ní bóyá kún ó fún wa ní yọ̀ǹda kó lè kó mẹ́. Oúnjẹ ní pariwo ní àbẹ́yàn. Bàbá wa Miroko mo kì í gbogbo àwọn àlùfáà ní àpapọ̀ mo fẹ́ rojọ́ Sheikh Ahmad Mukhtar mo fẹ́ rojọ́ wọn fún gbogbo wa láàrin èmi àti wọn àtọlọ́hun ni ọ̀rọ̀ yẹn wà àti àlùfáà wa ọmọ Ìkìrun ìtí mo rẹ̀ fẹ́ sọ yìí kò sẹ́ni tó lè sọ yìí kó òun gbọ́ Sheikh Ahmad Mukhtar sì sọ fún mi wípé ẹ má sọ ọ̀rọ̀ yìí ẹ má sọ ọ́ fẹ́ nìkankan àmọ́ wọn ò sọ fún mi wípé ẹ má yà láìmoore ẹ bá ń gbọ́ lọ́n tóbi èmi náà wá sọ̀rọ̀ yẹn fẹ́ nìkankan atal-an níjọ́ tí a ń sa owó mọ́sálásí ilẹ̀ tá a fẹ́ rà sóko ọba yìí jọ a pe àwọn tá a lè pè láwọn èèyàn wa pé ẹ ràn wá lọ́wọ́ ní àníyàn tèmi láníyàn tèmi èmi ọ̀ láníyàn wípé a lè kọ́ nǹkan kan sí Agége lẹ́yìn wípé èyí ta ní rojọ́ dákun ṣe mẹ́dọ̀ dákun. lẹ́yìn èyí tá a ti ṣe sí Ìtẹ̀lẹ̀ àwa rí ilẹ̀ lọ́dọ̀ Alhaji Àgúnwá ó fún wa ní 3 plots sí Atan ibẹ̀ la fẹ́ lọ gbé ilé kéwú Ruwaki àti mọ́sálásí ibẹ̀ la fẹ́ lọ gbé sí. àwọn ará Agége wa ní ẹ má fi wá lẹ̀ láti máa lọ láti bí ìlọ Ìtẹ̀lẹ̀ kò lè rọrùn àfi àsàlátù sátidé àfi sí Ìtẹ̀lẹ̀ àwa àfi ti Sunday àfi ságége wọ́n wá sọ wípé a lè ralẹ̀ síbí yìí náà ẹrú Ọlọ́run kan nínú wọn baba Abdul Jabbar Haji Ismail òun ló kọ́ mẹ́ńsán ọ̀rọ̀ nì wípé àfa ẹjẹ́ ara ilé ságége ká wò ká sì fi kọ́ mọ́sálásí ká mọ̀ sí lọ́hùn bẹ́ẹ̀ mo ní bó ti wí ni Ọlọ́run sì ti gbà bẹ́ẹ̀ ó wá di 2021 àwa bẹ̀rẹ̀ wípé ó yá ẹ jẹ́ kí a máa dá owó ní ẹja máa dájọ́
nínú àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tá a fi rí báǹkì wa sí ajabdulakimi yìí náà ni dambaruba musombi ní last year ọlọ́run á ní ká máa dájọ́ àkọ́kọ́ owó tá a kọ́kọ́ rí lọ́dọ̀ àwọn jàmá kò ju nǹkan bíi 257,000 naira lọ ní December Larite motor alájí wa ṣe yìí ṣé wọ́n ti dé òun lọ́wọ́ á ní àfà èmi ò máa san owó síbẹ̀ at any time ìjọ 50 ìjọ 100 yóò ju owó síbẹ̀ ọlọ́mọbọ̀lá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ làlájà wa Bayura ìjọ 50 ìjọ 100 alájà wa Péyẹmí bẹ́ẹ̀ gbogbo àwọn jàmá a máa wá gba ìdásítọ́ Ọlọ́run yẹn ní every first Sunday tá a bá ṣe special prayer ìpè ẹ̀sàjà a máa ṣe báyìí yóò pé njọ́ kan ibi mo wá lọ ni pé Sheikh Ahmed Mukhtar nínú ẹni tí wọ́n ràn wá lọ́wọ́ bí Ọlọ́run ti ra ilé nì Sheikh Ahmed Mukhtar nìkan fún wa ní 1 million naira. Allahu Akbar. ẹ má bínú pé mo sọ̀rọ̀ yín ta wọn ò fi kọ́ wa yí pé ká bọ̀ọ̀rẹ̀ mọ́ra tora ó ti wà nínú àdéhùn láàrin èmi àti ipe ká má sọ fún ẹnì kankan àmọ́ kíjọkọ yóò tó báyìí nínú àníyàn tí mo fi pè yín àkọ́kọ́ nù ni tí má sẹ́ẹ̀tì kámẹ́rà sí ara mi nínú ilé tí mo wá ní Sheikh Amadu ṣe báyìí kò ní tẹ́ mi lọ́rùn tí má lọ òde olóde tí mo ní Sheikh Amadu ṣe báyìí kò ní tẹ́ mi lọ́rùn tá a bá pàdé lọ́dọ̀ yín tí má ní Sheikh Amadu ṣe báyìí kò ní tẹ́ mi lọ́rùn àmọ́ ẹ jẹ́ ń gbé yín wá káyé ó lè mọ̀ wípé ìǹtẹ̀ ṣe nìyí kọ́dà ń jọ foundation tá a bá fi lọ́lẹ̀ a fẹ́ fi àlùbáríkà àtọ̀dọ̀ tiyín ni àwọn náà fẹ́ fi gbé tiwa náà rú kọ́lọ̀ mọ́sàájì orí bẹ̀ fún wa Àmín. ọlá àjókòó yín láàyè yìí Àmín. dáadáa náà ọlọ́mọdé ọba jẹ́ naam àdúrà tí mo fẹ́ ṣe yìí ó wù mí ká wí lẹ́ẹ̀méje àmọ́ ẹ̀ka péré la wí ẹni tí ó bá ti wá rí wí òun lọ́mọ fún rẹ̀ ẹni ó fún mi ládùúrà yìí mo fi ọba tó ní mí àti kàábà tí mo lọ mo fi búra mi ò mọ̀ rí àríra wa rí kọjọ bí àlìjànú kọjọ bí èèyàn níjọ́ náà iṣẹ́ tèmi ń ṣe lọ́wọ́ tọ́lọ́ndẹ̀ ni kí n fẹ́ràn dáadáa Dalailul Khairati ni Abukakumullah. ó wá pè mí lórí aago ó ní àṣàyìn làfà alágbájá òun gbọ́ kíṣẹ́ẹ̀tì báyìí ní 2014 sí 15 ní tí mo ń sọ yìí nígbà tó pè mí mo ní bẹ́ẹ̀ ni ó ní mo lẹ́ ń gbé mo ní báyìí ó ní ṣé mo lè rí mo ní bẹ́ẹ̀ ni a lè ríra wa ó lóun ò ní wá lé yín o mo ní kí ló dé já ríra ẹ wá lé wa ó lóun ò ní wá lé wa níbo ni ká ti pàdé lọ́kàn tèmi mo ní kó já pàdé ní itri ní lábúlé Ẹ̀gbá mo á débẹ̀ ó ní sẹ́nu ilé oúnjẹ yìí la fẹ́ wọ̀ mo ní bẹ́ẹ̀ ni ó lóun ò ní wọ̀ bẹ̀ wàláhi làzim wa rabbul Kaaba àwa dúró sí ẹ̀gbẹ́ Zenith Bank lábúlé Ẹ̀gbá ń bẹ̀ lọ́dọ̀ arábìnrin kan tí ń ta nǹkan táwọn yẹn máa fi ṣerun ibẹ̀ la wá jókòó sí ọkọ̀ ògbó nákàlí ni ọ̀pọ̀ iṣẹ́ tó wá pọ̀ jù ń bẹ̀ iṣẹ́ Dalailu ni ọkọ̀ fún mi tẹ́ ẹ bá rí arákùnrin náà bíi màjúsùbù ọlọ́mọba yìí bó ìṣe fún mi tán ọ nákàlí rẹ̀ pé bẹ́ẹ̀ ti máa ṣe léyìí ni bẹ́ẹ̀ ti máa ṣe léyìí ni èmi sì ti gba ọ̀pọ̀lọpọ̀ nákàlí Dalailu lọ́dọ̀ àlùfáà wa Mawlana Sheikh Abdulhamid Àtàtà ibi tẹ́mi bá ti rí nǹkan èmi kì í fi bò nígbà tó wá kó lé mi lọ́wọ́ láti jọ́ tó kó lé mi lọ́wọ́ ni wọ́n á ní pẹ̀lú ògùn Ọlọ́run màá dẹ̀ sáná sí i ìrádọ́ Ọlọ́run kan tí mo wá rí ń bẹ̀ ni wípé láti jọ́ náà nọ́mbà ọkùnrin náà lọ mọ́ wàláhi lazim títí fóònù tí mo sẹ́fù nọ́mbà yẹn sí ó padà bá nọ́mbà yẹn lọ fóònù yẹn nọ́mbà yẹn padà bá fóònù yẹn lọ ìgbà tí mo wá rí nákàlí ni wọ́n ń kí alifáwọn kan ní Abibulayi Konun mi ò mọ̀ bóyá ó ti dé bí ó ṣeré wá sọ́dọ̀ mi njọ́ kan ó mú tírà yìí ó mú dání
mo á ní bolo tiri kíní ìkọ̀ nùnù ó ní rìádọ̀ tóun ṣe lọ́wọ́ ni ó ní bolo tiri olóhùn gbà á lọ́wọ́ àlùfáà wa Sheikh Qomorudeen elébùté mo á ní ó sì sánú èmi náà fi kéèké mi náà fi ṣe rìádọ̀ ó ní ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹ̀ ọba jùlẹ̀ fún mi nígbà tí wọ́n á lọ wò ó nǹkan kan sí méjì náà ló yàtọ̀ láàrin eléyìí àtẹ̀yí tí mo jùzúbù ní tó kó wá fún mi. Allahu Akbar. Ìgbà tí wọ́n á tọ̀ àwọn àgbàlagbà lọ wọ́n ní bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ kan àwọn kan ni wọ́n jókòó lórí àga yẹn bá a ti mọ Suratul Ikhlas baba Kamaluddin kùrìsí yù wọn ni bẹ́ẹ̀ àwọn àlùfáà ẹni ó ní òun ló fi ránṣẹ́ iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ ńjọ́ náà èmi dẹ̀ máa ń sọ fún gbogbo èèyàn nínú tí mo mọ̀ ọmọ babalágége Mawlana Sheikh Muhammad Habibullah Adam Abdallah Alori mo ń tún wí mo tún sọ tó o bá ń sa Suratul Kafi tó o bá ti pàdé babalágége tòní ò ń ṣeré ni wàláhi lazim tó ti Suratul Kafi atúlùṣe bàbá wa wàlá wọ́n jẹ́rìí sí níjọ́ tí wọ́n ṣiṣẹ́ Suratul Kafi fún mi pé ṣé ẹni tí ń kọ́kọ́ rí babalágége ni kọ́lá ìgbà tí ń rí wọn wọ́n wá pẹ̀lú apẹ̀rẹ̀ fúrúùtù báyìí ni mọ̀ọ́rọ́ àlá náà fún bàbá wa Sheikh Ibrahim àtàtà gbogbo nǹkan kọ́lé yẹn máa ń sọ ń ta ni ibi àwọn abárin àjò wa dé ni ọlọ́wọ́ wọlé ẹrú ọlọ́run náà tí ń rí i mọ́ látìgbà náà gbogbo àwa tá a wá bí ilé ní kò ní ṣẹ́kù ẹnìkan nínú wa tọ́lọ̀ ò ní sọ̀rọ̀ rẹ̀ dayọ̀. Àmín. ẹni tí àdúrà rẹ̀ ọ̀pẹ kó tó gbà òun náà lẹni tó jẹ́ sí wípé àmì rẹ̀ bá lẹ́jú tẹ́gbẹ́ rẹ̀ lọ. Àmín. a kí gbogbo ẹ̀yin olóore wa o ọlọ́wọ́n bá wa ṣàlékún dáadáa fẹ́ni kọ̀ọ̀kan. Àmín. Àmín. kó ní kálukú wa ká tẹ́wọ́. ẹ̀ka péré náà láwùí gbólóhùn yìí ẹni tó yẹ sí pé oúnjẹ ló bá bùkátà kó máa wí kó máa rán ọ̀rọ̀ oúnjẹ lọ ẹni ó bá sì jẹ́ sí wípé èyí tá a fẹ́ wí mí tá a bá ti mẹ́nu lé àwọn tí wọ́n mọ̀ ń pa aṣẹ ìdàlẹ́ ìlú ó ti mọ̀ wípé iṣẹ́ yìí rèé ọlọ́mọsàwọ́lá ó gba àwọn àlùfáà ẹni ọlọ́run tẹ́ ń bẹ́ ń kalẹ̀ yìí ẹni ọlọ́run bá sọ yìí pé kò sínú olóríire tẹ́lẹ̀ wọ́lá aṣẹ́ tá a fẹ́ kà yìí wọ́lá àwọn tí wọ́n ní wọ́lá ayé tá a ti sàrí láyé táhàn tiwa ò bá dọ̀dọ̀ ọlọ́run wọ́lá àwọn tí a hàn wọn tó dọ̀dọ̀ ọlọ́run tó ẹgbẹ́ ń bẹ́nu wá ń bì yìí ẹni tí ò ní soríire ọlọ́run kó yí padà kó sọ ọ́ dolóríire ṣe amínà. Àmín. Àmín. àníyàn wa táwọn NURU-N-NAJAT tí a dẹ̀ dà sínú kínní yìí pẹ̀lú àdúrà táwọn fẹ́ ṣe ń bílẹ̀ ní kún èyí tí Sheikh Ahmad Mukhtar táwọn náà tún ti júwe fún mi níjẹ̀ ẹjọ́ àbíjẹ̀wá nínú mọ́sálásí tí wọ́n sọ́dọ̀ yín wípé ẹsẹ̀ léyìí ó wù wá a máa pé 15 years lọ́dún tí ń bọ̀ wá nígbà táwọn bá fi ṣe 15 years yẹn ọlọ́run kó ti bá wa nàró mọ́sálásí Àmín. kò sí jàmáà tí ó ṣe àmì fún wa dáadáa. Àmín. ẹ̀yin èèyàn tá a fẹ́ ṣàdúrà fún pọ̀ ọlọ́run tẹ̀ rí yín wàláì. Àjàsọ́lá gbogbo ẹ̀yin tẹ́ wá láti Abẹ́òkúta láti nkankan Àjàwá Hamdala mi ò nídìí ká ṣàdúrà fún ẹlẹ́rìn dòdò. iṣẹ́ ọwọ́ ẹlẹ́rìn dòdò ni ọmọ ṣàdúrà fún àtàwọn àfa. kéèyàn ní báwọn àfa àti pọ̀ tó yìí jíjẹ mímu wọn mo fẹ́ máa gbé lọ́dọọdún. tí èsì ṣe nǹkan tó kéré ọlọ́run tí ó máa ń sànyàn lẹ́sàn ọba mi ọba mi sàn yín lẹ́sàn. Àmín. ọ̀yà tẹ́wọ̀ rẹ̀ sọ pé bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. mi ò tí ì rí kọ́ dàníyàn dáadáa kẹ́nu rẹ̀ ó dẹ̀ yà dáadáa sọ pé bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. ẹni ó bá gbà ìpọ́lọ̀ nìkan ni ò lè yanjú bùkátà òun nìkan máa sọ̀rọ̀ bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. bisimilahi rahman rahim. Bismillahi rahmani rahim. Allahumma salli. Salli. mi ò ní kájú ẹ̀ kan lọ o
tọ́ ọba ti wí sọ kí mo tún tẹnu mọ́ fún ẹ. Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Adada ilmika. Adada ilmika. Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Adada ilmika. Adada ilmika. Allahumma. Allahumma. Ọlọ́mọ sàwọlé àfa mi tí wọ́n wọlé Mawlana Abu Ridọ. Gbogbo wa nàdúrà wọ́n gbà o. Àmín. Má jẹ́ ọ̀rẹ́ ọ̀sọ́ pé Allahumma. Allahumma. Salli. Salli. Ala Muhammadin. Ala Muhammadin. Adada kalimatika. Adada kalimatika. Allahumma. Allahumma. Ọwọ́ tó tẹ̀yẹ gbé sókè díẹ̀ sí Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Adada ni'matika. Adada ni'matika. Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Adada fadilika. Adada fadlika. Allahumma. Allahumma. Bó ti tẹ́wọ̀n náà ni kò jẹ́ kó òun rẹ̀ kó lọ sókè dáadáa. Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Adada judika. Adada judika. Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Adada samawatika. Adada samawatika. Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Adada ardika. Adada aridika. Allahumma. Allahumma. Salli ala Muhammadin. Salli ala Muhammadin. Adada ma khalaqta. Adada ma khalaqta. Fi sab'i samawatika. Fi sab'i samawatika. Min malaikatika. Lil malaikatika. Aya daniya bi khushu'il qalbi inda sujudi. Amin. Ya Allah, ya Allah, ya Allah, ya Allah. Ẹ ọgbọ́n akádìdí lẹ́kan náà. Mo sọ ń bí lọ́dún tó kọjá. Ọdún tó kọjá àwọn bàbá sọ láàyè yìí. Ipe náà àwọn àgbàlagbà. Nínú àwọn àgbàlagbà. Wọ́n ní táwọn bá ń ṣe ká má fi ilẹ̀. Wọ́n ní tá a bá ń ṣe ká má fi ilẹ̀. Tádùá wa fi ń gbà. Tàdúrà wa fi ń gbà. Tó yẹ pé ẹyọ kọ̀ọ̀kan náà lábàárí wí. Ó bóyá sí pé ẹ̀kọ́ kan náà lábàárí wí. Lérigun mẹ́rẹ̀ẹ̀rin bá a ti máa ń wí. Lórúkọ mẹ́rin bá a ti máa wí. Allahu. Allahu. Allah. Allaha. Allahi. Allahi. Allah. Allah. Oore yanu. Oore yanu. Ọlọ́run kó ṣe inú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run kò ṣe nínú ayé ẹnìkan kan wa. Wọlé àwọn àfáàgbà. Wọ́n láwọn àfáàgbà. Asmos. Asma. Sheikh Ojuwolari tí wọ́n wọlé. Àbáwọ̀ Ojúlárí tí wọ́n wọlé. Wọlé bàbá wa Al-Mustajab. Bàbá wa Al-Mustajab. Kútùbà bàbá ìmáàmù náà láti fi tẹ̀. Kútùbà bàbá wa ìmáàmù náà láti fi bẹ̀ẹ́. Bàbá ìmáàmù àgbà náà lọ wọlé. Bàbá wa ìmáàmù àgbà àwọn náà ni wọ́n sì wọlé yìí. Gbogbo wa alápapọ̀. Gbogbo alápárapọ̀. Níbi tí mo dájú kọ yìí. Ibi táwọn bàbá dájú kọ Bí mo yìí. dájú kọ yìí. Ibi tí wọ́n dájú kọ yìí. Ibẹ̀ náà ni ẹja dájú kọ. Ibẹ̀ ni ẹja dájú kọ. Báyọ̀ pé méjì la bá rí wí mbẹ̀. Bóyá ti pé méjì la bá rí wí mbẹ̀. Ọlọ́run ti dùn wá nú lé ní ọ̀rẹ́dì. Ọlọ́run ti dùn wá nílẹ̀ ní ọ̀rẹ́dì. Ọlọ́run má bà wá nú jẹ́. Ọlọ́run kó má bà wá nú jẹ́. Bọ́ ọba ṣe wá fẹ́ràn ara rẹ sí. Bó bá ti wá fẹ́ràn ara rẹ sí. Bẹ́ẹ̀ ni kò wí. Bẹ́ẹ̀ ni kò Sọ wí. pé Allahu. 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 Allahu.
لا إله إلا الله. ọ̀yà tún yí sápọ̀ tún. tún yí sápọ̀ tún. Allah. 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 La ilaha illallah. لا إله إلا الله. tún yí sápọ̀ tún. tún yí sápọ̀ tún. Allahi. 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 La ilaha illallah. لا إله إلا الله. ọ̀yà parí ẹ̀ sí Kaaba. parí ẹ̀ sí Kaaba. sọ pé Allah. 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 La ilaha illallah. لا إله إلا الله. sọ pé bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين. آمين. 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 آمين يا الله. آمين يا الله. الرحمن الرحيم. الرحمن الرحيم. آمين. 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 آمين يا الله. آمين يا الله. مالك يوم الدين. مالك يوم الدين. آمين. 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 آمين يا الله. آمين يا الله. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. آمين. 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 آمين يا الله. آمين يا الله. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. آمين. 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 آمين يا الله. آمين يا الله. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. ọ̀yà jẹ́ kí àmì yẹn kó hó dáadáa. آمين. 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 آمين يا الله. آمين يا الله. ìṣẹ́jú méjì péré máa wọ́n mọ́ àdúrà rẹ̀ bọ̀ wá. ọlọ́run máa jẹ́ ń jábọ́. آمين. ọlọ́run máa jẹ́ ń jábọ̀. ṣèbí wọ́n ló fà mí gòkè. ọlọ́run máa jẹ́ ń jábọ́. ìṣẹ́jú méjì. Allahumma jẹ́njábọ̀. ṣèbí wọ́n ló fà mí gòkè. Allahumma jẹ́njábọ̀. ọlọ́run máa jẹ́ ń jábọ́. Àmín. ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Àmín. ṣèbí wọ́n ló fà mí gòkè. ọlọ́run máa jẹ́ ń jábọ̀. Allahumma jẹ́njábọ̀. Allahumma jẹ́njábọ̀. Ṣebí wà ló fà mí gòkè. Allahumma jẹ́njábọ̀. máa wí tẹ̀lé mi. ọlọ́run máa sọ pé
yín nú ẹ dákun tó tọ́lọ̀ ṣé kò sí ìbànújẹ́ òní kàn yín ọlọ́ àwọn ẹni ọlọ́run ẹ ní rí ìbànújẹ́ ọlọ́ àwọn ẹni ọlọ́run ó yẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ jòkó torí tọ́lọ̀ Alhaji wa Alex ó yẹ máa bọ̀ wá. Palu yẹn jọ torí tọ́lọ́hún palu yẹn torí tọ́lọ́hún. palu ni. ẹ jẹ́ rí àfa oníwàsí. Hafizahullah. ẹ jẹ́ rí Alhaji wa Anọ̀dà. Alhaji wa Anọ̀dà. ẹ jẹ́ rí àfa oníwàsí. gbogbo yẹn alfa wa láti Markaz. mo kì í Alhaji Khalifa ọlọ́wọ́n sàdékun dáadáa jazakumullahu khaira. ẹ jọ ẹ jẹ́ rí ojú agbo ìtorí tọ́lọ́hún ṣé wẹ̀ sàn. ojú agbo nísìmí. ẹ jọ nítorí tọ́lọ́hún ẹ fi ojú agbo yìí lẹ́jọ́ ìyá wa Nasfat ẹ ṣeun Alhaja wa Muhibba ọlọ́wọ́n bá mi dúró tì í gbogbo Nasfat kọ̀tún gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ǹbẹ̀ǹbẹ̀ gbogbo àfáwà Mujib gbogbo ẹ̀yin àfáwà láti Markaz ẹ dákun gbogbo jama ẹ bá sọ pé alhamdulillah. Sheikh Ahmad Mukhtar wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi ṣé wàá máa kírun jazakumullahu khaira Ọlọ́run ṣe náà. alhamdulillah. ṣé ẹ rí gbogbo òjò tí ń rọ̀ yẹn èmi ò rí sí kankan. ṣé ẹ rí tọ́lọ̀ ti ṣe yìí wípé a rí àdúrà yìí ṣe yìí tí ẹ̀yin àgbàlagbà yìí tẹ́ ẹ dẹ̀ pé tiwa yìí alhamdulillah. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ dúró tọ́lọ́run lára wa Ọlọ́run ó dúró tẹnì kọ̀ọ̀kan yín o. àmín. Sheikh Ahmed àtẹ̀yìn àfa owó tèmi ò bá gbà èmi kì í sọ wípé mo gbà á àwọn wo nìyẹn kí ló dé ṣé Nàìjíríà ti le tó bẹ́ẹ̀ yẹn ni. ráìsì ní ń pariwo ní àbẹ́yàn. ẹ̀yin náà ẹ̀rọ máa bu ráìsì yẹn ní kékèké kó lè kárí. ẹ fomi já. Alhaji wa àgúnwá ẹ máa bọ̀ ààrẹ àdínì wa níbọ̀ yẹn máa bọ̀ wá. ẹ jọ nítorí tọ́lọ́hún ṣé Ahmed mo fọ ẹ dẹ́kun ẹ má bínú ọ̀dọ́ yín ni ń lọ. ṣe é rí project tí a gbé dání yìí gbogbo ẹ̀yin jama lọ́kùnrin tẹ́ dúró tì mí yìí jama lọ́kùnrin tẹ́ dúró tì mí yìí ẹ pín account number yẹn fún everybody tó wà ń kalẹ̀ ẹ máa lọ pín account number NURU-N-NAJAT ẹ pín káwọn kan lọ báyìí mi fẹ́ máa pẹ́ anybody nísìn èèyàn bíi méjì mẹ́ta náà mo fẹ́ pè account number yẹn ẹni ó bá fẹ́ ṣàánú wa lórí níta gbé dání yìí tó yẹ pé 1,000 naira lọ bá ní tó fẹ́ fi ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ jẹ́ àwọn àwọn ló ń pariwo sẹ́. ẹ dákun ẹ ṣe mẹ́dọ̀ ẹ ṣe sùúrù oúnjẹ ó kún ẹ ṣe sùúrù. tó yẹ pé 1,000 naira lọ bá ní Alhaji Agunwa bá ń fi wọn sí ọ̀dọ̀ àwọn anọdún bẹ́ẹ̀ ààrẹ àdínì wa ẹ ṣeun bàbá tí mo ń sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan kún tó dé ní tí mo ní wọ́n fún wa ńlẹ̀ látàn prayer center la fẹ́ gbé ságége o mo ti rí àwọn àfáà tí ń bi mí pé bò ní ilé máa gba Markaz lọ kéwú. lọ kéwú Markaz ìdálé kéwú lẹ̀. naam mo mama da honorable dúró ni mo ní ha account number yẹn Alhaji wa alaikum salam ẹ̀sìn account number sa ìyẹn ló ṣe kókó ẹ fi sórí Facebook kí ni ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ bọ́ ọ bá fi sórí Facebook àrùn ṣẹ́ pé báwa gba bára o Sheikh Ahmad sọ̀rọ̀ kan honorable mo mama da yín dúró ni níjọ́ tí mo lọ́dọ̀ yín inú mi dùn gan ni gbogbo ntẹ́ni tí ń ṣe yìí o wọ́n ní àwọn àfa fọ́mátì kan náà là ń lò kí ni fọ́mátì yẹn àfẹ́ kọ́ mọ́sálásí àwa kọ́ mọ́sálásí àwọn míì wọn kọ́ mọ́sálásí yẹn
ó ti wá dínà ọ̀pọ̀lọpọ̀ àfa mi àwọn àfa àtàwọn bá jẹ́ yẹn náà àwa náà látún wá tún ṣe tẹ́lómi ó náà rí i pé ṣé bẹ́ẹ̀ rí Àjì Amadu tọkọ tiẹ̀ ṣé bẹ́ẹ̀ rí àwọn NURU-N-NAJAT tí wọ́n kọ́ tiwọn níbi táwọn tọ̀hún bá jẹ́ dé tọrọ fi di show me your mosque àwa náà la máa cancel ẹ̀ ní NURU-N-NAJAT wọn ò ní sọ fún èmi pé show me your mosque inti àdúrà tẹ́mi sì máa ń ṣe ní gbogbo ìgbà ni pé inti ó ṣẹlẹ̀ táyé òfin wa sọ yí pé kí ló tún fẹ́ kọ́lọ́hún ó ṣe ọlọ́mọdé ń dán o owó tèmi ọ̀bá dẹ́gbà èmi kì í sọ pé mo gbà á wọn làwọn kan máa ń ṣe audio money fúnra ara wọn náà ni wọ́n sọ pé Alhaji Arígbábuwá àdínní fún wa ní 20 million láti fi kànfàsì àwọn tí wọ́n wà ń kalẹ̀ orí ẹ̀ burú lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí lórí project yìí àwọn ẹbí bàbá wa Akíbolú wọ́n ní àwọn máa gbẹ́ bọ́ọ̀hò fún wa tó yẹ pé àkọ́kọ́ ṣẹ́ nìyẹn ló kọ́ bàbá yẹn pé 32 years ẹ̀kún ọbẹ̀rẹ̀ ṣẹ́ yẹn lánàá níta ẹ̀há yẹn díẹ̀ dákun tó tọ́ lọ ìyàwó Ọpẹ́yẹmí ebi ò ní pa yín o wọ́n ti wọ́n máa bẹ̀rẹ̀ ṣẹ́ yẹn lọ́la pẹ̀lú ògùn Ọlọ́run ẹrú Ọlọ́run kan bẹ́ẹ̀ bí mo ní owó tí mi ò bá gbà mi ò ní sọ àmọ́ tó ẹrú Ọlọ́run yẹn sọ fún mi ni wípé ẹ má make announcement torí t'Ọlọ́run ẹ má dà kọ mi àmọ́ kí wọ́n lè mọ̀ pé a máa rírì tí wọ́n ṣe fún wa ní àárọ̀ àná alánà yìí wọ́n fún wa ní 2 million naira. Allahu akbar kabira. mi ò sọ eléyìí fún wa pé nígbà tẹ́nìkan ti wá fún wa ní 2 million mi ò pa irọ́ rẹ̀ o wàláhi lazim pé 2 million naira ẹ máa fi bá project yẹn lọ Cab Construction Company ṣe ká dáadáa yìí mo ti fojú kan ṣé Mukhtaru létí lẹ̀ kan wọ́n ní ẹjẹ́ mọ̀ntí káàbò ṣe fún wa kí lẹ́ ṣe fún wa ẹ̀yin náà mọ̀ tó jẹ́ rí wọ́n ti rí ṣẹ̀ṣẹ̀ máa ṣe lánàá o tèyí tẹ́ ṣe fún wa ní 2020 tí mọ́sálásí fi parí bí háàkì mọ́sálásí mo sọ ní tí mo fowó yìí ṣe jọ náà lọ́dún náà 500,000 naira ni ẹ wo ń tá a fi ṣe 500,000 ọ̀ràn kankan wọ́n báyìí now. ẹ bá ń gbọ́ lọ́n tóbi jama. Allahu akbar. Alhaji wa Alex Kẹ́hìndé Bankole wọ́n ní àwọn fún wa ní 5 million naira á dẹ̀ tún jọ kọ́ tán. Allahu akbar kabira. ẹ lọ kí Sheikh Ahmed ẹ bá ń ṣàdúrà fún wa ẹ ní kú láíláí. Àmín àmín àmín. Alhaji wa Anot baba adini káfàtà ẹ dákun ẹ̀yin dà. Alhaji wa Anot baba adini káfàtà. Baba adini káfàtà. Kuwatulahi wọ́n ti ṣe 20,000 sí wa. Al-Mahmudi alọ́sàlà ọmọ ara òní bínú ni o sẹ́ni bọ́lọ̀ ti dára fáwọn mi kò sì dára fún lọ́hùn òun lọ́ máa rà. Baba adini mi baba adini Amiru Jais kí ló tún ṣe òun ni ẹ wò àti ra léyìí sẹ́ni pé cross lọ́wọ́ wájú léwu awo. Awo tẹ́. Nígbà wọn fẹ́ gbé síbẹ̀ ni. ẹ bá ń gbọ́ lọ́n tóbi jama. Allahu akbar. ẹ lọ kí àwọn àgbàlagbà. Alhaji wa Anod ti dùn wá nù. Alhamdulillah alhamdulillah. ìdí méjì ni mi ò fi ní make announcement Alhaji Anod.
ìdí yẹn dẹ̀ wà ní ọkàn mi ìgbé ha anọ́dún ṣe tó báyìí lọ́dọ̀ ṣúgà ní tí ò ní jẹ́ make announcement ha ṣe báyìí lọ́dọ̀ ṣúgà yìí ní make announcement alájí wa ẹ dákun torí tọ́lọ́hún àwa nasfat yàwá mohiba alájà wa bayura ẹ̀yin tí ń ṣe gbogbo gbà yàwó pé yẹmi kì í dáadáa kì í gbogbo ẹ̀yin jama ṣe ẹ ti àká nọ́mbà yẹn ẹlẹ́ẹ̀kejì inú ẹni tó tún ṣe wá lóore mo fẹ́ gbowó kò náà bàbá oníwàásí nínú ẹni tó tún ṣe wá lóore nínú àwọn jama kí ní tẹ́ ẹ máa ń ṣe yẹn káàbù sọ́fẹ̀ àbí kílẹ̀ ń pè é tọ́lọ́hún ò pèsè padà ìkànnú àwọn ọmọ wa òun ló padà wá bá wa ṣe wàláhì làzim olúwa ṣe yìí ọlọ́mọdé ọ wálẹ̀ láéláé àmín kákan gbé approval ká gbé wọlé lókù ká bẹ̀rẹ̀ ká yà plan ẹ̀yin náà lẹ́yìn gbogbo ẹ̀ wà lọ. alájí wa abdulhakeem ẹ má bọ̀ kí alájí wa àgún wa kún ọ má bọ̀ ajablakim àwọn òṣèṣẹ́ máa ṣe bẹ́ẹ̀ náà níyàwó wọn lẹ́ni eléni yìí barrister Salman wọ́n ti sẹ́ndì 100,000 naira sínú àkáǹtì NURU-N-NAJAT bóòní. ẹ bá ń gbọ́rọ̀ tóbi. Allahu Akbar Allah. owó alájà abdulhakeem yìí náà mi ò ní make announcement Akeem ṣe tó báyìí ẹ ní make announcement ẹni tí sì máa ṣe káàkiri ni ọlọ́run abẹ́ ọ ikú tó yáwó ọlọ́mọ fi pa yín o. àmín. alájí wa àgún wa torí mo fẹ́ lọ́dọ̀ àfọ oníwàásí ṣé wàá rí mi yá ẹ ṣeun ẹ kú sẹ́ mi wàláì mo really appreciate yín púpọ̀ ibi yẹn ti máa ń mọ ọmọ ìyá ni sẹ́ẹ̀rì tí ń lè wá gbádá kọ́lá kí n má wá gbádá ìgbà ilé gan fẹ́ da alájí wa ti sọ̀rọ̀ yín kẹ́ tó dé fáwọn àlùfáà ìntọ́ da iṣẹ́ ọ̀dọ̀ yín dúró iṣẹ́ mọ́sálásí tẹ̀ atan àti lèkéwù ẹ̀yin náà máa jọra eléyìí náà ni ẹ wá wo ta fẹ́ gbé síta gègé ni tá a bá dẹ̀ ti bẹ̀rẹ̀ eléyìí kò ní dátọ̀ ń dúró a dẹ̀ fẹ́ ṣí eléyìí lọ́dún tó ń bọ̀ ní 15 years inshallah gbogbo ẹ̀yin wúlò àmàwò tẹ̀ ń bẹ́ mi pátá ní hawọ́ọ̀dù fún Thursday Friday ní síbi tẹ̀yà fásì èló ni. ẹ bá ń gbọ́dọ̀ tóbi jama. Allahu Akbar. Alhaji wa Abdulrasheed Agunwa ẹni tí máa ń ṣe ni wọ́n. Masha Allah. kọ́lá gan ìgbà míì èmi ẹ fẹ́ pè wọ́n pé Alhaji ìnáwó yẹn pọ̀ Alhaji ní pẹ̀lú ògùn ọlọ́run látọ̀dọ̀ tàwọn àjọra ilé yìí ni o ilé tààrà ilẹ̀ yìí àjọra ni o wọ́n làwọn máa ṣe 1 million naira. Allahu Akbar kabira. ó lọ díẹ̀ náà nù ni Sheikh Habibullah àfa àtẹ̀rí tí wọ́n wọlé yìí lẹ́yìn ìjàmọ́ baba Abdul-Jabbar àwọn ni wọ́n máa tẹnumọ́ tó máa ti wọ́sàn láti wá pé àní ẹ̀rọ alẹ́sà gègé àní ẹ̀rọ alẹ́sà gègé àní ẹ̀rọ alẹ́sà gègé àfa ẹ̀rọ alẹ́sà gègé nu àwọn ni wọ́n wọlé yìí. ẹ bá ṣe ń ná àtẹnà kan fún Alhaji 1 million naira Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. Alhaji wa Tajudeen Ọlọ́run bá ń ṣàlékún dáadáa yín. àmín ṣeun. sórí ìyá wa láti Kòtónù gbogbo àwọn àlejò mi ni wọ́n dé yìí gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń bẹ́ mi Ọlọ́run ọba mi dúpẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan yín. àmín. ṣe rí ẹ̀yin tẹ́ bàbá wa yìnbá mo kí àwọn ìyá wa àtàtà o gbogbo yín mo kí ẹ̀yin jama tí mo ní ẹ̀yin invite àwọn èèyàn wá fún wa tá à mọ́ kọ wọn ẹ ti rí ibójú ti rí bámi àgbà nẹ́sírí ṣúgà adamallahu hayatahu ṣúgà adamallahu sa'adahu. tẹ́ ẹ bá ń gbọ́ NURU-N-NAJAT 2024 bàbá wa nẹ́sírí ló dé o. adamallahu hayatahu. gbogbo ẹ̀yin tẹ́ alájà wa ẹlẹ́yìn dòdò dà ẹ má bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn yín tẹ́ kó wá àmúkọ wọn a sì gbọ́dọ̀ kí wọn ẹ kó àká nàmbà lé wọn lọ́wọ́ kí n kàn kí wọn sórí ìjòkó ẹ dákọ̀ wọn fún mi ẹ dákọ̀ wọn fún mi ìyá wa láti Kòtónù ẹ sì bẹ̀ mí níṣẹ́ kan òjò ni òjò àríra wa ń bẹ́ ń bí o ẹ wá gbà á lẹ̀ kan náà ń bẹ́ ń bí ok alájà àfi síbùdà mẹ́kọ̀ọ̀bù ni ò jẹ́ ń dá wọn mọ́
yá físíbù ọlọ́run sàlékún dáadáa yín Àmín. alájà wa àṣàkẹ́ ẹ lọ bá wa fún gbogbo wọn ní àkáǹtì nọ́mbà ìfẹ́ dà fún wọn àti dúró yá wa tata zinatul islam lẹ́kì ẹ má bọ̀ zinatul islam ẹ má lọ zinatul islam yìí àjọra ilẹ̀ mọ́sálásí yìí ni ọgbà àwọn ẹ̀yin náà ló kù ọmọ ara àwọn ó ṣe dalẹ́ ni zinatul islam yìí àjọra ilẹ̀ yìí ni àjọlọ́léèwé ni òun nìkan lọ lẹ́nu àti pèmí ló kọ́ bó ti wà yìí ọlọ́run sì kẹ́ kọ̀ wá sígbà tá a bá ti dá nǹkan kan lẹ̀ yóò ṣe gbogbo yóò bá ti ní adáwó àṣẹ nǹkan kan ìjọ 100 ìjọ 50 yóò kàn ní èmi ti sẹ́ndì owó èmi ti sẹ́ndì owó èmi ti sẹ́ndì owó àti wàrà kí láà tún ṣe báyìí. ẹ bá ń gbọ́dọ̀ tóbi jama. Allahu akbar. ní orúkọ fámìlì bàbá wa mẹlẹ ní Lẹ́kì lọ́hún wọ́n ti alájà amdala ti wọ́n ti sọ ntọ́ da sí mi létí ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o ọlọ́lá ilaha illallah ẹ lọ jòkúlẹ̀. naam Ahmad ẹ gbà wá bá ti mọ gbogbo àwọn àlùfáà jáde Islam lọ́dọ̀ àbáwọ́ ọmọ kírun 20,000 naira alikọ́ mo yọ̀ sí yín lọ́rùn ṣé Yakuba mo yọ̀ sí yín lọ́rùn kílẹ̀ fún NURU-N-NAJAT Umu nìyá sí ń bọ̀ wá Umu ṣé alikọ́ láti lọrin àti àlùfáà wa Yakuba almustajab yeye almustajab ẹ bá ń fa àwọn alájà lọ Allahu akbar alikọ́ láti lọrin 100,000 naira Allahu akbar. baba Yakuba 100,000 naira Allahu akbar. kò ní bàjẹ́ fún yín Àmín. ara yóò sì ní bí àwọn atáǹgbà náà wípé show me your mosque. bàbá wa gbà eléyìí kéré púpọ̀ àmọ́ tí gbogbo èèyàn bá dá sí alfa wa Hasan yìí tètè rí yín ni àjọra lẹ mọ́sálásí yìí ni ọmọ ìyá dáadáa sí ni wọ́n ibi àtúnbàdé ni a fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tá a fẹ́ gbé síbẹ̀ kílẹ̀ fún wa. mo kà kan nọ́mbà wa ó dà kó wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ náà ẹ tọ́jú ẹ báyìí. Allah wọ́n ti dùn mí nínú mi ní make announcement tiwọn náà torí ìdí kan sí kejì Sheikh Ridwan látọ̀tà mo kí gbogbo ẹ̀yàn afá mo kí 50,000 naira yìí kí baba wa Sheikh Ahmed kó wọn má bínú sí wa nítorí tọ́lọ́ baba kún fáyà kún ẹ má bínú mo lọ́dọ̀ wọn ń jò ní àkànra ṣe ọwọ́ kúdúrú kan ní àárí nǹkan gidi kan ṣe ẹ rí i pé ibi táwa wà yìí oko ni wọ́n ń pè oko ọba ẹ̀yin àfa ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ baba Yakuba wọ́n ní kí 20,000 naira kọ́ máa bá bàbá wa Sheikh Ahmed lọlé Sheikh Armiya wọ́n ní 10,000 naira àwọn fi kún Mawlana Sheikh Ibrahim